Ẹ káàbọ̀ padà sí orí ìkànnì mi ibi tí mo ti ń ṣàlàyé bó ṣe lè ṣe SSC Mathematics from zero to goro. Ní òní màá máa tẹ̀síwájú pẹ̀lú modular arithmetic tí màá sì máa ṣàlàyé bó ṣe lè ṣe solving bó ṣe lè solve simple equation ní modular arithmetic. Tó o bá gbàgbé ó rí i pé nínú fídíò eléyìí tí mo ti ṣe kọjá mo ti ṣàlàyé fún ọ bó ṣe lè add number, bó ṣe lè subtract number, bó ṣe lè multiply integers, bó ṣe lè divide integers ní modular arithmetic. Ní modular arithmetic. Kí ni tó wá yàtọ̀? Ìyàtọ̀ tó wà níbí báyìí ni pé gbogbo àwọn tó ti ṣe sẹ́yìn a fẹ́ máa wò wọ́n, a fẹ́ pa gbogbo ohun tí ó pa wọ́n papọ̀ tí ó dẹ̀ ṣì wà ní kíni o, ní form of equation. But o ò gbọdọ̀ gbàgbé, ohun tó gbọdọ̀ dìmú ni pé ìyàtọ̀ tó wà láàrin kó o máa solve simple linear equation àti simple equation in modular arithmetic ni pé ohun tó máa ṣe ní modular arithmetic ni ó gbọdọ̀ máa wà in the context of modular arithmetic, lágbọnrin modular arithmetic. Má dẹ̀ gbàgbé pé ohun tí mo ṣàlàyé ni pé tó o bá wà lágbọnrin módúlò kan òhun ni pé gbogbo àwọn tó máa ní ó gbọdọ̀ máa jẹ́ kíni o, ohun tí ó máa wà nínú residues yẹn. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó o bá ń ṣiṣẹ́ ní módúlò 5 o gbọdọ̀ ní nọ́mbà tí ó wà láàrin kíni o 0 àti kíni o àti 4. O gbọdọ̀ ní nọ́mbà tí ó ṣe kíni o, tí ó ju 4 lọ, o gbọdọ̀ ní nọ́mbà tí ó ju 4 lọ. Ó yá ẹ jẹ́ n fún wa ní àpẹẹrẹ example given that x plus 5 is equal to 2 mod 7 find x. Number 2, 2m plus 4 is equal to 5 mod 7 find n. Má gbàgbé ó rí i pé kò le rárá, ó rí i pé tó bá wò ó jọ linear equation rẹ but o gbọdọ̀ ṣe é in the context of ní agbọnrin kíni o, modular arithmetic ni. Má gbàgbé pé ohun tí wọ́n ní á ṣe níbí báyìí ni pé ká find ohun tí x jẹ́ ní modulo kíni o, ní modulo 7. Tá a bá dẹ̀ ṣe nǹkan ní modulo 7 a gbọdọ̀ ní ohun tí ó wà láàrin 0 àti kíni o, àti 6. Ó ti yé, ó yá jẹ́ á tẹ̀síwájú. Òhun náà ni pé solution x plus 5 is equal to 2. Kí ló lè ṣe? You can say subtract 5 from both sides. X plus 5 ohun tó bá ṣe fún Táyé ó ṣe kíni o, ó ṣe fún Kẹ́hìndé, má dájà lẹ̀ o. Má dẹ̀ gbàgbé módúlò tó dẹ̀ ti ń ṣiṣẹ́ módúlò what? Módúlò 7. Wà á rí i pé àwọn méjèèjì yóò gera wọn àbí? Then your x will now be what is 2 minus 5? That's minus 3 módúlò 7. Ó rí i pé tó bá wo minus 3 tá a get níbí báyìí kò sí nínú àwọn nọ́mbà tó yẹ kó wà nínú agbọnrin yìí, ó mean pé ó dá a padà sí simplest term. Sì má gbàgbé bí mo ṣe ṣàlàyé bó ṣe lè máa dá nọ́mbà padà sí simplest term. Òhun náà ni pé kíni o, ó kọ́kọ́ ṣe bí epo ò rí negative yìí, ṣó ti yé, ó wá wò ó pé kí ni multiple 7 tó jẹ́ pé ó súnmọ́ 3 jùlọ. Ó pé àwọn nọ́mbà tó wà nílọ́po méje 7 òhun ni 7, 14, 21, 28 etc. Ṣó ti yé, èwo nínú àwọn gbogbo nọ́mbà yìí èwo ló súnmọ́ 7 jùlọ? Ó rí i pé 3 ni àbí? 7 ni àbí? Ohun tó kàn ṣe ni pé ó wá ní x will now be, ó wá add ohun tó súnmọ́ yẹn jùlọ, ó add ẹ̀ mọ́ nọ́mbà yẹn mod 7. Ṣó ti yé? Yóò máa fún mi ní kíni o 4 is equivalent to 4 mod 7. Ó rí i pé ó rọjú púpọ̀, therefore your x is equal to 4 in what? In mod 7. Ó rí i pé kò papọ̀ mọ́ simple equation náà, pé tó bá jẹ́ pé simple equation ni minus 3 ló ti dúró but torí pé agbọnrin modulo 7 la ti ń ṣiṣẹ́ mi ò jẹ́ ká dúró síbẹ̀ o. Ó yá gẹ́gẹ́ bí àpẹẹrẹ kejì, I have b, that is 2n plus 4 is equal to 5. We are asked to solve it in modulo what? In modulo 7. Then we are asked to find n.
so that is if this. So ó tún ṣe náà ni bó ti ń ṣe linear equation rẹ, ṣùgbọ́n tó gbúdọ̀ rántí ni pé agbọnrin kí la ti ń ṣiṣẹ́? Agbọnrin modulo 7. So o ò gbúdọ̀ ní tí ó jẹ́ 7 tàbí kó ṣe kí ni? Tàbí kó ju 7 lọ. Ó yá, I have 2n plus 4 is equal to 5. Kí ló kọ́kọ́ ṣe? You said subtract, bí a pa fẹ́ eliminate 4 yìí ni, àbí? Subtract 4 from both sides, tàbí kó ní add minus 4 to both sides. Èyí tó bá ṣe ń bẹ̀. 2n plus 4 minus 4, 5 minus 4. What you do for Taiwo, you must do it for Kehinde ló jẹ́ ká gbé síbẹ̀. Kò mọ́ dájálẹ̀, àbí? So àkọ́ní gélé mọ́ bínú. So then you have 2n is equal to 1, àbí? Don't forget the modulo you are operating. So pé ká pé linear equation ni tó sọ ni pé n is equal to 1/2, ṣùgbọ́n kò jọ ní modulo arithmetic. So ohun tó wà ni pé kí ni nọ́mbà kan tó jẹ́ pé tó bá multiply pọ̀ mọ́ 2 yóò mọ fún mi ní 1 ní agbọnrin modulo 7. Má dẹ̀ gbàgbé lágbọnrin modulo 7 nọ́mbà tó lè ní ni 0, 1, 2, 3, 4, 5, 6. Wàá máa wò lẹ́yọkọ̀ọ̀kan. Má dẹ̀ gbàgbé tí mo sọ síwájú pé tó bá jẹ́ pé modulo tó ti ń ṣiṣẹ́ ó jẹ́ pé prime ni, kò nídìí kó dára rẹ láàmú. Even tó bá jẹ́ pé nọ́mbà alákọ̀ọ́kọ́ lọ yẹ̀ wò tó dẹ̀ sì bá a mu tó satisfy equation yìí, ibẹ̀ ló ti dúró. But tó bá ti jẹ́ pé prime number ni, o ò ní dúró ńbẹ̀ o, ó yẹ gbogbo ẹ̀ wò fínífíní dórí ìparí torí ó lè ní ju solution kan lọ tàbí kó má ní rárá. Ó yá jẹ́ á máa wò ó. Tá bá sọ pé tá bá kọ́kọ́ lò 0, 2 times 0 ṣé yóò fún mi ní 1? Ó rí pé 2 times 0, 0 ni, kò ní fún mi ní 1, kò sí ńbẹ̀. 2 times 1 ńkọ́? 2 ni, òun náà ò ní fún mi ní 1. Ṣó ti yé? 2 times 2 ńkọ́? 4 ni, òun náà ò ní ṣe kí ni? Kò lè fún mi ní 1. Ó yá á tún mú nọ́mbà eléyìí tó kù. Kí ló tún kù ńbẹ̀? 3 àbí? 2 times 3 kí ni yóò máa fún mi? 6, òun náà ò fún mi ní 1. Ṣó ti yé? 2 times 4 that's 8 ní modulo 7 a gbúdọ̀ ní 8 àbí? Wàá dá padà by dividing by what? By 7, yóò fún ọ ní 1 remainder 1. Ó rí pé kí ni? So 1 ni. Ó mean pé nọ́mbà tó jẹ́ pé máa multiply pọ̀ mọ́ 2 tí ó fi fún mi 1 padà òun ni kí ni? Òun ni 4. So then you conclude by saying your n is equal to 4 modulo 7. Kí ló jẹ́ á dúró? Torí pé prime la ti ń ṣiṣẹ́. Ká pé èé ṣe prime number ló ti ń ṣiṣẹ́, wàá ṣe kí ni? Wàá yẹ gbogbo ẹ̀ wò tán fínífíní torí kí ni o? Torí o lè ní ju nọ́mbà kan lọ. Ó yá, another one, if 2n plus 4 is equal to 5, find n mod what? Mod 7. Ó pé mod 7 la tún ti ń ṣiṣẹ́. So má gbàgbé pé òfin kan náà ló lò fún àti linear equation, ṣùgbọ́n ohun tó yàtọ̀ ńbẹ̀ ni pé kí ni o? Agbọnrin modulo 7 ló ti ń ṣiṣẹ́. O gbúdọ̀ ní nọ́mbà tí ó wà láàrin 0 àti kí ni? Àti 6. Ó yá, ẹ jẹ́ á bẹ̀rẹ̀ solution. 2n plus 4 is equal to 5. Kí ló ṣe? You subtract 4 from both sides. Ó ti yé wa? So yóò máa jẹ́ 2n plus 4 minus 4, 5 minus 4. So 4 minus 4 yóò gẹra wọn, àbí? Then you have 2n is equal to 1. Mode what? O gbúdọ̀ fi mode tó ti ń ṣiṣẹ́ sí dákun. So that kò ní jọ pé kí ló ń ṣe o? Kò ní jọ pé ó ń ṣe linear equation. So ìtumọ̀ rẹ̀ ni pé kí ni nọ́mbà tó jẹ́, má sọ pé n is equal to half o torí modulo 7 ló ti ń ṣiṣẹ́. So kí ni nọ́mbà tí màá máa multiply pọ̀ mọ́ 2 tí ó máa fún mi ní 1 ní modulo 7? Wàá wá yẹ̀ wò fínífíní. So wàá yẹ̀ wò fínífíní. Ẹ má bínú o, question tòkè náà mo ṣe o. Ẹ má bínú. Ọ̀tọ̀ ni question tí mo fẹ́ kọ. Sorry o. So ó yá, màá tún míì kọ láìpẹ́. Okay? So the question is 3n is equal to 2 mod 6, find n. Ó rí pé modulo tó ti ń ṣiṣẹ́, agbọnrin tó ti ń ṣiṣẹ́ 6 ni, àbí? Ẹ má gbàgbé, o gbúdọ̀ ṣe kí ni? O gbúdọ̀ ṣe é bí linear equation náà ni, ṣùgbọ́n wàá mọ̀ pé agbọnrin tó ti ń ṣiṣẹ́ agbọnrin modular arithmetic 6 ni, àbí?
so ohun tó ṣe níbí báyìí kò rújú rárá pé kí ló mọ multiply pọ̀ mọ́ 3 tí ó mọ fún mi ní 2 ní agbọnrin yìí. So agbọnrin yẹn ó gbọ́dọ̀ ní nọ́mbà tí ó wà láàrin 0 débò dé 5. Ó yá jẹ́ á máa yẹ̀wò lẹ́yọkọ̀ọ̀kan. So 3 times 0 ṣé yóò fún mi ní 2? Kò lè fún mi, kò ní kọ́. 3 times 1 ńkọ́? Is 3. Òun náà ò ní fún mi, àbí? 3 times 2 6. Ó rí pé 6 modulo 6 that is what? 1 remainder 0 0 ló jẹ́. So òun náà ò fún mi, àbí? 3 times 3 that is what? 9. Yóò máa fún wa ní 9 over 6. That's 1 remainder 3. But èyí tí remainder rẹ̀ jẹ́ kí là ń wá? Tó jẹ́ 2. What of 3 times 4? That is 12. Tó bá gbóhùn náà lọ sí modulo 6 that's 2 remainder 0. 2 remainder 0. Àbí? Òun náà ò ṣe kí ni? Kò sí ńbẹ̀. Èyí tó gbẹ̀yìn nínú nọ́mbà náà which is 3 times 5 that is 15. Òun náà ti ju modulo yẹn lọ, ó tún divide òun náà by 6. So that is 2 remainder 3. Ó rí pé tó bá wo gbogbo wọn kò sí èyí tó ṣe kí ni o? Kò sí èyí tó fún wa ní remainder 3, sorry. So kò sí èyí tó fún mi ní remainder 2. So ó mean pé kò sí kí ni? Kò sí solution ńbẹ̀. I conclude adequately that 3n is equal to 2 under mode 6 as what? Has no solution. Has no solution. So ẹ jẹ́ á ṣe example gbẹ̀yìn kí n tó parí fídíò yìí. Number 3, 2n plus 1 is equal to 3 so modulo 4. Má gbàgbé pé modulo tá a fẹ́ ṣe níbí báyìí náà prime ni. O gbọ́dọ̀ yẹ gbogbo àwọn nọ́mbà wò fínífíní tó bá bùkátà pé o fẹ́ find the inverse, àbí? So solution wàá ní subtract 1 from both sides. So yóò máa fún mi ní kí ni o? 2n plus 1 minus 1 3 minus 1. N tó ṣe fún Táyọ̀ o gbọ́dọ̀ ṣe kí ni? O gbọ́dọ̀ ṣe fún Kẹ́hìndé náà. So 2n will now be equal to 2. Má gbàgbé kó máa fàwọn modulo rẹ̀ sí o. So modulo 4. O ò ní sọ pé n rẹ̀ is equal to 1 torí modulo 4 ló ti ń ṣe. N tó ṣe ni pé 2 times kí ni ó máa fún mi ní 2 ní agbọnrin modulo 4? So 2 times kí ni ó máa fún mi ní modulo, so ó wá yẹ̀ wọ́n wò fínífíní modulo 4 torí àwọn nọ́mbà tó gbọ́dọ̀ ní nìí. Ó wá fàwọn nọ́mbà yìí yẹ̀ wọ́n wò lẹ́yọkọ̀ọ̀kan, ó fọ̀lọ̀lẹ̀ túkọ̀ wò. So pé ṣé 2 times 0 ṣé yóò fún mi ní 2? Ó rí pé 2 times 0 is 0 ni, kò ní kọ́. Ó tún mẹ́lẹ̀kejì 2 times 1 ṣé mọ̀ pé ó fún mi ní 2, ó wà ńbẹ̀. But ò ní dúró ńbẹ̀ torí modulo tá a ti ń ṣe kì í ṣe prime number, o lè ní ju solution kan lọ, àbí? Wàá tún mẹ́lẹ̀kejì 2 times 2 ṣé mọ̀ pé 4 ni, ó ti ju modulo tá a wà lọ. Wàá ní 4 divided by 4 that's 1 remainder 0. Ṣó ti yé? Then lastly is 2 times 3 so that is 6. Ó ti jù lọ, òun náà jẹ́ 6 over 4 1 remainder so excuse me, so 1 remainder 2. Ó rí pé òun náà jẹ́ 2. So mọ̀ pé eléyìí náà ṣiṣẹ́. So ó mean pé solution rẹ your n will now be 1 or 3. So ó rí pé kò jù bẹ́ẹ̀ lọ. Ó rí pé ó rọrùn púpọ̀. Ǹjẹ́ tí ó bá yé ọ, má gbàgbé láti tẹ like button kó dẹ̀ bá mi subscribe pẹ̀lú. Bá mi sọ fún àwọn akẹgbẹ́ rẹ náà káwọn náà ṣe bẹ́ẹ̀. Mo ti ṣe àwọn fídíò lóríṣiríṣi so ní Yorùbá àti ní èdè òyìnbó náà. So kó lọ sí orí ìkànnì mi kó wò wọ́n. So títí tí n fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀. O ṣeun.